dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti tún wà lórí ètò yìí ní ọjọ́ òní. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa. Mo fẹ́ gbàgbọ́ pé ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀rí Jésù. Ní ìjẹ́dógún a sọ pé ohun tí Jésù ṣe òun náà ni pé òun ni Mèsáyà, òun ni olùgbàlà, òun ni ọmọ Ọlọ́run, òun ni Ọlọ́run. Bóun ló ṣe jẹ́? Àwọn Júù jẹ́rìí pé ó sọ pé òun àtọlọ́run àwọn dọ́gba. A tún wá tẹ̀síwájú ní jẹjọ pé ẹnì kìíní tó jẹ́rìí nípa Jésù, ó pe Jésù ní àwọn orúkọ kan. Ìkíní tó pe Jésù náà ni pé ó pe Jésù ní ìmọ́lẹ̀. Jòhánù wípé òun kọ́ ní ìmọ́lẹ̀ o, Jésù ní kí ni o? Ìmọ́lẹ̀. Nǹkan kejì tí Jòhánù pe Jésù, ìwé Jòhánù orí kìíní, òun ni mo fẹ́ ká wò lónìí. Nǹkan kejì àti kẹta tí Jòhánù pe Jésù là ń wò lónìí. Nǹkan kejì tí Jòhánù pe Jésù, òun náà ni pé ó pe Jésù ní ọ̀dọ́ àgùntàn. Ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ 29. Bẹ́ẹ̀ ni wí fún wa pé ní ijọ́ kejì Jòhánù sì rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí ni ẹni tí mo ti wí pé ọkùnrin kan ń bọ̀ wá lẹ́yìn mi, ẹni tí ó pọ̀ jù mí lọ nítorí tí ó ti wà síwájú mi. Ẹ jẹ́ kí a gbàdúrà kí wọ́n á bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa ẹ ṣé o, nítorí pé a ní orí ọ̀fẹ́ láti ṣí ọ̀rọ̀ rẹ ká àwọn ènìyàn. Ẹ̀mí mímọ́ Ọlọ́run túmọ̀ ọ̀rọ̀ rẹ lónìí. Gba ọ̀rọ̀ yìí lọ́wọ́ mi, kó o sọ fúnra rẹ, kó o lò ó fúnra rẹ fún ìgbàlà ọkàn ènìyàn àti àtúnṣe ayé àwọn ènìyàn àti láti fún àwọn ènìyàn ní òye tí wọ́n nílò. Ẹ ṣé torí pé ó ṣe ju ìbéèrè wa lọ. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa, àmín. Mo ti wà lápéjọpọ̀ kan rí tí wọ́n béèrè lọ́wọ́ ìyàwó olùṣọ́-àgùntàn kan pé ta ni Jésù? Ó mọ Jésù bí ọmọ Ọlọ́run, kò mọ Jésù lọ́lọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa ní bá a ṣe ń wo Jésù, a ò máa wò láti inú dígí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé tí ẹ̀ bá dúró wájú dígí bó bá ṣe rí gẹ́lẹ́ ni ó ṣe rí. Tí ẹ̀ bá dúró níwájú àwòrán bó bá ṣe ṣe ra ẹ̀ ló ṣe ṣe kí ni o, ló ṣe bára rẹ̀, àfi táwọn tó ń dọ́gbọ́n sí bá dọ́gbọ́n sí. Ẹ já wo Jésù bó ṣe rí gangan. Jòhánù ní ẹ wo ọ̀dọ́ àgùntàn. Ẹ tún wo Jòhánù orí kìíní yẹn ẹsẹ̀ 36. Bíbélì wí pé ó sì wo Jésù bí ó ti ń rìn, ó sì wí pé wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. Ṣùgbọ́n kí ẹ ṣe rí ká tó wo ọ̀rọ̀ ọ̀dọ́ àgùntàn yìí, Jòhánù sọ nǹkan ní ẹsẹ̀ 30. Ó ní èyí ni ẹni tí mo wí pé ọkùnrin kan ń bọ̀ wá lẹ́yìn mi, ẹni tí ó pọ̀ jù mí lọ. Ta ló pọ̀ jù nínú Jòhánù àti Jésù? Jòhánù ní Jésù ni. Àwọn Júù kan gba Jòhánù ní wòlíì, wọ́n gbà ní ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n wọn ò gba Jésù. Ẹ̀mí èṣù wọn ń pe Jésù. Ọmọ bàbá káfíńtà nìkan wọn ń pe Jésù. Olórí yẹn ní bí mo jí wọn Jésù, ó jù bẹ́ẹ̀ lọ. Ó jù bẹ́ẹ̀ lọ. Jòhánù náà ṣe kí ni o? Ó pọ̀ jù ń lọ. Ẹ wo ẹsẹ̀ yẹn dáadáa. Ó ní èyí ni ẹni tí mo wí pé kan ń bọ̀ lẹ́yìn mi, ẹni tí ó pọ̀ jù mí lọ nítorí tí ó ti wà síwájú mi. Ta ni wọ́n kọ́kọ́ bí nínú Jòhánù àti Jésù sórí ilẹ̀ alààyè? Jòhánù ni o. Ṣùgbọ́n Jòhánù mọ̀ pé Jésù wà báwo ṣáájú òun. Jésù wí pé síwájú Ábúráhámù èmi ni.
olórin ẹni ẹ bá ń pè lórúkọ rẹ̀, èmi ni tí jẹ́ èmi ni. Orúkọ Ọlọ́run nìyẹn. Ó pè ní ọ̀dọ́ àgùntàn. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni tá à ń retí ni, ẹni tá à ń fojú sọ́nà sí ni, nítorí pé ó ní mẹ̀sáyà náà. Ṣé ẹ rántí pé mo kọ́ wa ní ìjẹ́dógún pé Jésù wí fún obìnrin yẹn létí odò pé ìwọ tó ń retí mẹ̀sáyà pé yóò wájọ́ kan, ẹni tí ń bọ̀ sọ̀rọ̀ yìí òun ni mẹ̀sáyà. Èyí tí ṣe olùgbàlà, èyí tí ṣe ọ̀nà, èyí tí ṣe òtítọ́, èyí tí ṣe ìyè. Lónìí àwa ń wò gẹ́gẹ́ bí kíni o, ọ̀dọ́ àgùntàn. Kí ni iṣẹ́ ọ̀dọ́ àgùntàn? Òun ni pé a fi rúbọ fún aráyé. A fi ṣe kí ni o? A fi rúbọ fún aráyé. Ṣé ẹ rántí ìtàn Ábúráhámù nígbà tí Ọlọ́run ránṣẹ́ sí pé kó lọ fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Ísáàkì ṣe kí ni o? Kó lọ fi rúbọ. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí 22. Ṣé wọ́n pé Ísáàkì nílò láti bí bàbá rẹ̀ pé iná rè ta fẹ́ àti igi tá fi dáná. Àgùntàn kọ́ tá lò fún ẹbọ sísun. Ṣé mọ̀ pé Ábúráhámù dá Ísáàkì lóhùn pé Ọlọ́run yóò pèsè fún ara rẹ̀. Fún Ọlọ́run ló pèsè ọ̀dọ́ àgùntàn tá fi rúbọ. Òun náà sọ pé wo ọ̀dọ́ àgùntàn náà. Ǹjẹ́ mọ̀ pé nínú ìwé Ìfihàn 26 la pè é ní ọ̀dọ́ àgùntàn. A pè é ní ọ̀dọ́ àgùntàn tí a pa, ìwé Ìfihàn orí 5 ẹsẹ̀ 6. Mo sì rí láàrin ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti ní àárín àwọn àgbà náà ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tí a ṣe kí ni o, tí a pa. Ta ni a pa fún ẹ̀ṣẹ̀ aráyé? Jésù Kristi ni. Ta la gún lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́? Jésù Kristi ni. Ta la dé lọ ní ẹ̀gún? Jésù Kristi ni. Ta la tẹ ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀? Jésù Kristi ni. Ta ni ẹ̀jẹ̀ rẹ̀ lè fọ ẹ̀ṣẹ̀ mọ́? Jésù Kristi ni. Kò sẹ́lòmíì. Ọ̀dọ́ àgùntàn tí a pa òun ni a pè é. Kìí ṣe pé a pè ní ọ̀dọ́ àgùntàn tí a pa nìkan, ṣùgbọ́n nínú ìwé Ìfihàn yẹn orí 22 ẹsẹ̀ 3 a pè ní ọ̀dọ́ àgùntàn tó wà lórí ìtẹ́. Lórí wípé ègún kì yóò sì sí mọ́, ìtẹ́ Ọlọ́run àti ìtẹ́ ọ̀dọ́ àgùntàn ni yóò sì wà níbẹ̀. Ní ìjọba ọ̀run, ìtẹ́ ọ̀dọ́ àgùntàn òun ni yóò wà níbẹ̀. Nítorí pé ó ti kú látòrí igi àgbélébùú láti gbàdé. Ó ti kú láti inú ibojì láti di ẹni ògo. Ó ti kú láti ẹni tá a fi rúbọ, ó ti di ọlọ́lá jùlọ. Ó ti kú láti ẹni tí a sọ pé kàn án má àgbélébùú, ó ti di ọba wa àti olúwa wa. Àwọn Júù ní kìí ṣọba wọn, ṣùgbọ́n ó ti kú òǹbáhùn báyìí nítorí pé òun ní ọ̀dọ́ àgùntàn ni. Ó ti ní ìtẹ́ ìjọba. Kí n ṣàlàyé fún wa pé òun ní ọ̀dọ́ àgùntàn tí a yàn. Ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ rúbọ ní májẹ̀mú láéláé, wọ́n gbọ́dọ̀ yan ọ̀dọ́ àgùntàn tí wọ́n lò. Tí wọ́n bá sì ti yan ọ̀dọ́ àgùntàn náà, òun ni wọ́n tó wá sọ pé òun ni a ṣe kí ni o, òun la fi rúbọ. Ǹjẹ́ mọ̀ pé Jésù ni ọ̀dọ́ àgùntàn tí a yàn fún ìrúbọ ẹ̀ṣẹ̀ wa. Ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 14. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ tí í ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú sì ni alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti ipa ikú pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni èṣù. Ìdí tá a fi yàn ó ní pé kó lè pa ẹni tó ní agbára ikú run, tí í ṣe kí ni o, èṣù. Bẹ́ẹ̀ni wípé torí ìdí èyí lọmọ Ọlọ́run fi farahàn láti ṣe kí ni o, láti pa iṣẹ́ èṣù run. Ó ní ọ̀dọ́ àgùntàn tá a yàn. Kí ni Jésù o? Òun ni ọ̀dọ́ àgùntàn tí kò ní àbàwọ́n. Bíbélì sọ fún wa ní Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21. Ó nítorí pé a ti fi ṣe ẹ̀ṣẹ̀ fún wa,
ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kan rí, kí a lè bá a dá òdodo Ọlọ́run nínú rẹ̀. Ìwé Hébérù orí 7 ẹsẹ̀ 26. Mo mọ̀ọ́mọ̀ ń ka Bíbélì fún wa ni nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, aláìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Ǹjẹ́ mọ̀ pé Jésù ó jẹ́ aláìlábàwọ́n, Jésù ó jẹ́ aláìléèrí, ẹ mọ̀ pé Jésù ó jẹ́ aláìlẹ́ṣẹ̀, ẹ mọ̀ pé Jésù ó mọ́ ní gbogbo ọ̀nà. Ìtọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ ni pé wúńdíá ló bí, kì í ṣe ìdàpọ̀ ọkùnrin àtobìnrin. Nítorí náà kò ní irúgbìn ọkùnrin tó ṣe irúgbìn ẹ̀ṣẹ̀ Ádámù nínú. Àìní irúgbìn yìí ló fi jẹ́ pé ó ní ọ̀dọ́ àgùntàn tí a yàn. Àìní irúgbìn yìí ló fi jẹ́ pé, ǹjẹ́ mọ̀ pé Jòhánù onítẹ̀bọmi ó ní irúgbìn ọkùnrin nínú, torí pé Sakaraya àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ Elizabeth wọ́n pàdé ara wọn kí àtòbí. Ṣùgbọ́n tí Jésù yàtọ̀. Màríà àti Jósẹ́fù wọn ò pàdé, ẹ̀mí ló kúnnú Màríà. Ó ní mo fi mọ́ sọ wọ́n ẹ̀pọ̀ ọmọ Ọlọ́run ni, torí pé kọ́ jẹ́ pé Jósẹ́fù kọ́ ló fún ìyá rẹ̀ lóyún, ṣé wọ́n ló lóyún ọ̀hún? Ìwọ kọ́. Ta ló wá ní? Ó túmọ̀ sí pé Ọlọ́run ló fún lóyún. Ta wá ló lóyún báwọn? Ọlọ́run. Ta wá ní Jésù o? Ọmọ Ọlọ́run. Àlẹ́rí Jésù fi hàn wá pé ọ̀dọ́ àgùntàn tí kò lábàwọ́n ni, aláìlẹ́ṣẹ̀, ọmọ Ọlọ́run tòótọ́, aláìlábàwọ́n, aláìléèrí. Ǹjẹ́ mọ̀ pé ó la iná kọjá nítorí wa? Ó mọ̀ jìyà púpọ̀ o. Ó ta ìjẹ rẹ̀ sílẹ̀. Ọ̀dọ́ àgùntàn yẹn á ta ìjẹ rẹ̀ sílẹ̀. Lórí wípé láì sí ìtàjẹ̀ sílẹ̀ kò sí ìmúkúrò. Ìmúkúrò kí ni? Ìmúkúrò ẹ̀ṣẹ̀ ni. Kí ló lè fa ẹ̀ṣẹ̀ mi nù? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ìdí nìyí tí mo fi mọ Jésù ní ọ̀dọ́ àgùntàn, ẹni tí a yàn, ẹni tí kò ní èrí, tí kò lábàwọ́n, tí kò ní ẹ̀ṣẹ̀, ẹni tí ó ta ìjẹ rẹ̀ sílẹ̀ tá a fi rúbọ fún wa. Ẹ kí n sọ fún wa pé ọ̀dọ́ àgùntàn yìí ó kó ẹ̀ṣẹ̀ wa lọ. Wo ìdí nìyí tẹ́mi fi gbàdúrà Olúwa kà mí yẹ níjọba rẹ̀, nítorí pé ọmọ Ọlọ́run ó ti kó ẹ̀ṣẹ̀ mi lọ. Nítorí pé ọmọ Ọlọ́run, ẹni tá a pè ní ọ̀dọ́ àgùntàn, ó ti fọ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Nítorí pé ọmọ Ọlọ́run, ẹni tí kò léèrí ni, a ti fi rúbọ nítorí mi. Ṣẹ̀rí látìgbà tí mo ti gbà á gbọ́ ni mo ti mọ̀ pé mo ti bọ́. Ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o, torí mi ló ṣe jìyà. Ó gba èṣó sọ́wọ́ nítorí mi, ó gba díẹ̀ gùn sórí nítorí mi. Ẹ̀yin èèyàn, ó gba ọtí kíkan nítorí mi, ó gba itọ́ nítorí mi. Ẹ wò ó, wọ́n tú sí òò nítorí mi. Wò ó, wọ́n tú sí òò nítorí rẹ. Wọ́n pa wọ́n mọ́ nítorí èmi àti ẹ. Nítorí wa ni, nítorí wa ni la ṣe yàn ní ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wa ló fi jẹ́ pé ọ̀dọ́ àgùntàn tí kò lábàwọ́n olówó kú. Nítorí wa la fi fi rúbọ. Nítorí wa ó la ṣe ta ìjẹ rẹ̀ sílẹ̀. Nítorí wa òun ni ó ṣe kú. Nítorí wa òun ni a ṣe sí. Wò ó, nítorí wa ló ṣe jí dìde. Wò ó, nítorí wa ló tún fi lọ pèsè àyè sílẹ̀ lọ́run. Wò ó, nítorí wa ló ṣe ń padà bọ̀.
gbogbo ẹ̀ pátá nítorí èmi rẹ ni. Jẹ́ tuntun sọ fún ọ, torí rẹ la ṣe bí, torí rẹ ló ṣe rìn lórí ilẹ̀ alààyè, torí rẹ la ṣe parọ́ mọ́, torí rẹ la ṣe pa lórí igi àgbélébù, torí rẹ la ṣe tutọ́ sí lára, torí rẹ la ṣe fọtí kíkan sí lẹ́nu, torí rẹ ló fi jẹ́ pé òun náà ní kó kú dípò ọ̀daràn. dábàá mà sílẹ̀ kàn má àgbélébù, torí rẹ ni wọ́n ṣe sọ pé ó ń pè láìjà, torí rẹ ni wọ́n ṣe kọ́ sí lórí wọ ọba àwọn Júù, torí rẹ la ṣe gún lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́, torí rẹ la ṣe nà án, torí rẹ ló ṣe ta ẹ̀jẹ̀ sílẹ̀, torí rẹ la ṣe sin, torí rẹ ló ṣe jí dìde, ló sọ pé kò sí níyìí, torí rẹ mo tuntun sọ, torí rẹ àti tèmi ló ṣe jìyà ẹ̀ṣẹ̀ tí kò dáa, torí rẹ ló ṣe padà lọ sọ́run. Ó ní nítorí èmi lọ pèsè àyè sílẹ̀ fún wọn. Torí rẹ kó lè ní ìgbàlà ni kò ṣe tí ì dé. Wọ́n torí rẹ ló ṣe ń padà bọ̀. Torí rẹ ni pé ó ṣe dún ní ìjọ kan kó lè bá Jésù jọba. Gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú Jésù tí Jésù ṣe torí rẹ̀ ni. Mọ̀ tí Jòhánù pè ní ọ̀dọ́ àgùntàn. Ẹ wò mí dáadáa. Ìṣe fáàrí wá sórí móhùnmáwòrán, ṣùgbọ́n nǹkan burúkú gbáà ni kíwọ kan bí ọ sórílẹ̀-èdè yìí kò tún wá wọ̀nà. Ṣọ́tẹ́jì táyé rẹ mú wá ó jẹ ẹyọ kan lọ. Ó mọ̀ jẹ́rú àwọn ìyà tá à ń jẹ yìí. Ó tún wá lọ kẹ́yìn ìrìn àjò rẹ sínú ọ̀run àpáàdì. Tó o bá ti gba Jésù, ó léwu. Ìwé Jòhánù orí 8 ni ń parí ìwàásù sí, ẹsẹ̀ 14. Jésù sọ̀rọ̀ tó lé ń bẹ̀. Tọ́pọ̀lọpọ̀ yín ẹ̀ ń rẹ́rìn, ojú àwàdà. Bí rí i pé nítorí náà mo ṣe wí fún yín pé ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín, nítorí bí kò ṣe pé ẹ gbàgbọ́ pé èmi ni, ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín. Ẹni tí ò bá ti gbà pé Jésù ni ọ̀nà àbáyọ kúrò ní ègbé ọ̀run àpáàdì yóò kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹni tó bá sì ti kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò lọ sọ́run àpáàdì. Gbogbo nǹkan pátá ló ṣe torí rẹ̀. Èyí tó ń ṣe lọ́wọ́ gan torí rẹ̀ ni. Ìpadàbọ̀ rẹ̀ torí rẹ̀ ni. Ó pé ọ kó gba Jésù lónìí torí rẹ̀ ni. Gbogbo ikú tó kú, gbogbo ìyà tó jẹ. Ṣé o gba Jésù? Tó bá ṣe tán pè sọ́kàn rẹ̀, sọ fúnra rẹ̀ pé Jésù, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, ó yẹ kí n kú nínú ẹ̀ṣẹ̀ mi. Ṣàlàyé fún pé ó mọ̀ pé torí rẹ̀ ló ṣe wá sáyé, torí rẹ̀ ló ṣe kú, torí rẹ̀ ló ṣe jíǹde.
jẹ́wọ́ rẹ̀ pé Jésù wọ lolùgbàlà mi, mo gbà ọ́ gbọ́ lónìí. Ìjẹ́wọ́ yẹn yóò gbà ọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì. Ṣé o ti jẹ́wọ́ Jésù? Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ti fún ọ ní ìyè àìnípẹ̀kun nù. Mo fẹ́ kó o mọ Jésù ni, torí o lè là, o lè ní ìyè. Ṣé o ti gba Jésù? Ó ti tánu. Tó bá jẹ́ pé tọkàntọkàn ló ti pe Jésù sọ́kàn rẹ lónìí, tó ti pè é, tó jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà, ó ti bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì nù. Ìwọ náà ti dẹni tó lọ ìjọba ọ̀run. Dákun, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, pè mí tàbí kó o sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lórí 070 38 08 5652 070 87 68 2122. Wọ́n ti fi sójú móhùnmáwòrán 070 55 30 7492. Ṣáà máa rántí pé torí mi ni, torí rẹ ni Jésù ṣe kú. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé